ẹ wo àwọn nǹkan mèremère tí Burkina Faso ti wá ń gbé ṣe báyìí lábẹ́ Traoré. Arábìnrin yìí ló mú ọ̀rọ̀ yìí wáyé o nígbà tó ń sọ̀rọ̀ nípa gbogbo ìwà ọ̀daràn táwọn Fúlàní darandaran ń hù káàkiri, pàápàá èyí tó ṣẹlẹ̀ ní Benue. Ó ní ẹ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní àwọn Faransé wọ́n máa gba resources tí àwọn Burkina Faso ní wọ́n sì máa fi ṣaranidé. Wọ́n ní àmọ́ ìgbà tí Traoré ti dìde fáwọn èèyàn ẹ̀ báyìí ń sìn pé wọn ò fi bẹ́ẹ̀ nírú àǹfààní yẹn, pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wọ́n ti fẹ́ pa arákùnrin tí wọ́n pè ní Traoré yìí, pé ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn, pé kódà nǹkan wọ́n ní France gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́. Ẹ̀yin èèyàn wa, ẹ wo àwọn nǹkan mèremère tí arákùnrin yìí ti ń gbé ṣe ní Burkina Faso. Láwọn èèyàn ti ń rí iṣẹ́ ń bẹ̀ o, gẹ́gẹ́ bí arábìnrin ṣe tú kalẹ̀ nínú fọ́nrán pé kí ni àwọn ọmọ Nàìjíríà wá ní báyìí, kí ni à ń produce nígbà tí Burkina Faso ń produce àwọn nǹkan mèremère tó ń produce tomato, detergent, oríṣiríṣi factory tó ti kọ́, kí ni àwa ń produce nílẹ̀ Nàìjíríà. Ló fi wá jẹ́ kí àwọn èèyàn rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń lọ, àwọn ọ̀rọ̀ fún àwọn Fúlàní darandaran tó ń lọ káàkiri. Ẹ̀yin èèyàn wa, ẹ̀kọ́ ń bẹnu fọ́nrán yìí o, arábìnrin yìí tún kọ́ kalẹ̀ o, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. wọ́n ti ń dá ṣe ọrọ̀ ajé, wọ́n ti ń lo ọrọ̀ ajé wọn fún ara wọn. Kì í ṣe France ni ó ń colonize wọn mọ́, wọ́n ti lé France. Owó tí France ń fún wọn láàrin ọdún kan, $18 billion tí France máa ń fún wọn láàrin ọdún kan, àwọn wá ń rí láàrin oṣù kan. $18 billion yẹn wọ́n wá ń rí láàrin oṣù kan torí wọ́n ti ń mine gold wọn fún ara wọn. Torí pé wọ́n ti Burkina Faso mọ̀ wọ́n dẹ̀ nílàjì nǹkan tí àwa ní Nàìjíríà. Even nílẹ̀ Yorùbá wa fún ara wa, 34 mineral resources la ní nílẹ̀ Yorùbá wa. Gbogbo mineral resources ta nílẹ̀ Yorùbá ó jẹ́ 34. Ọmọ ẹlẹ́ran wá ń jẹgun, ọmọ aláṣọ wá ń wà kísà. Wọn ò jẹ́ ká rí i lò. Tí àwọn tó jẹ́ olórí wa, àwọn bàbá wa, àwọn politician wa, àwọn ọba wa, àwọn leaders and leaders wa, tó bá ti kó gbogbo ẹ̀ mọ́ra wọn, brother mi Koiki, ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ dé. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan akúsí mi nù. Ọláwọ̀yìn Táíwò, ẹ ṣé mo dúpẹ́. Sísá mi Ẹdúnjọbí Táíwò, ẹ káàbọ̀ mà. Ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́ mà. So àwọn 34 mineral resources ta ní nílẹ̀ Yorùbá wa, wọn ò jẹ́ kí á jẹ àwọn youth wa, wọ́n wà jobless, wọ́n jẹ́ káwọn youth wa kó wà useless. Kò sí iṣẹ́ wọn, pèsè iṣẹ́ fún wọn. Ní Burkina Faso ní ìsìn, àwọn teenager wọn, àwọn youth wọn, wọ́n ti ń ṣiṣẹ́, iṣẹ́ ti wà, wọ́n rí báyìí ni mo rí wọ́n ti ń ṣe kọ̀ǹpútà, wọ́n ti ń ṣe fóònù nínú ìlú wọn, wọ́n ti ń ṣe cement. Mi kàn fẹ́ kí fídíò pọ̀ ni, mo ní ìyẹn náà lọ́wọ́. Wọ́n ti ń ṣe cement, wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan nínú ìlú wọn, wọ́n ti ń fún àwọn ọmọ wọn níṣẹ́, wọ́n ti lé France lọ, wọ́n ní àwọn lè dá ṣe ọrọ̀ ajé àwọn lè dá ṣe ìjọba àwọn, wọ́n ti ń lé lọ, wọ́n ti lé France lọ. O lè wá fún wọn ní $18 billion wá fún France ní ọdún kan. Wọ́n dẹ̀ máa wọ àwọn góòdù wọn lọ. Àwọn ní ìsìngbà táwọn ti ń ṣe ogun kan fún ara wọn, àwọn wá rí $18 billion yẹn, wọ́n rí láàrin oṣù kan. Ọmọ yìí gbọ́ wọ́n ní ó máa gbọ́n, wọ́n ní ó máa kú, kí ni ò bá kábíyèsí ìṣàgọ̀. Bàbá Tinubu á dẹ̀ máa gbé ọwọ́ kó sí oversize kóòtù. Èmi ò mẹ́ni tó fún ní kóòtù tó jù lọ. Ṣáwọn tó gbé kóòtù sí bàbá Tinubu lọ́rùn, tí wọ́n ń sọ wípé kóòtù yẹn jù wọ́n lọ ni. Wọ́n wá dàbí figure one nínú kóòtù, oversize kóòtù wọ́n á gbé sí wọn lọ́rùn. Wọ́n wá káwọ́ sẹ́yìn ilé akọ̀ọ́lé, wọ́n máa tẹ̀lé Macron káàkiri. Wọ́n máa ṣe pọ́pẹ́ẹ̀tì fún Macron ọmọ inú wọn, ẹgbẹ́ Ṣèyí Tinubu. Kí ló dé torí Ọlọ́run? Yóò Anna, àwa Yorùbá Nation náà yóò gba òmìnira wa lágbára Ọlọ́run. A máa gbà ó ti di dandan, a máa gbà. Gbogbo ẹni tó bá sọ pé gbogbo ẹni tá bí nínú obìnrin tàbí tó fi ọ̀bẹ gbé jáde níkù tó wà ní gúúsù, àríwá, ìwọ̀ oòrùn, ìlà oòrùn, lórí ìpín mẹ́rin gbogbo àgbáyé yìí, ó ṣe ọkùnrin ni, ó ṣe obìnrin ni, ó ṣe ọmọdé ni, ó ṣe àgbà ni, ó ṣe òyìnbó ni, ó ṣe aláwọ̀ dúdú ni. Tó bá sọ pé ká bá bọ́ kó nínú oko ẹrú yìí, tó bá ní ká bá gba òmìnira wa nílẹ̀ Yorùbá yìí, ẹ̀jẹ̀ onítọ̀hún la máa fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni gbogbo jẹ́ tọ́lọ́run. Ẹ̀jẹ̀ onítọ̀hún la máa fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Òmìnira Yorùbá yìí kò ní ṣojú onítọ̀hún, ẹ̀yìn ẹ̀ láti máa gbà. Torí pé ẹ̀yìn òkú la ti ń jàkàrà, ẹ̀yìn onítọ̀hún láti máa gba òmìnira wa. Adéyanjú Matthew Adéwọlé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan, thank you so much. Yakubu Kọ́láwọlé, ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. Ẹgbẹ́ ṣe àkẹ́jọ́kọ̀, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé tí mo fìwé pè yín tẹ́ wá, ẹ ṣé, thank you so much. Bẹ́ẹ̀ni, Ibrahim Traoré lé wọn
ó ti di 18 times tó ti fẹ́ pa Ibrahim Traoré báyìí nísìn àwọn fans dẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ torí àwọn British náà jẹ́ oúnjẹ nínú ọrọ̀ ajé wọn USA náà jẹ́ nínú ọrọ̀ ajé wọn bẹ́ẹ̀ ni ó dúró tó ni ó dúró fún àwọn ọmọ ìlú ẹ̀ ni ó ní kò sí nǹkan kan ẹ máa lọ àwọn òní ìdí yín mọ́ gbogbo ara ń ta France báyìí nísìn mo ní ọ̀rẹ́ kan ní France náà ó sọ pé gbogbo kan wá wọ́n burúkú torí pé wọn ò rí wọn mílìkì mọ́ ní wọn ò rí wọn jẹ mọ́ ní Burkina Faso kí ló táwa náà ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ máa pe Nàìjíríà ní giant of Africa ẹ ṣe giant of Africa o giant of ant ẹ mọ kòkòrò tó kéré jù yẹn giant wọn ni giant of ant ní ẹ ṣe giant of Africa kí ló dé ìka làwọn ìka ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ̀ máa fi yà yìí jẹ wá náà wọ́n mọ̀ máa fi yà yìí jẹ wá bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ewu bẹ lóko ló ń jẹ o ewu bẹ lóko ló ń jẹ fúnra ewu ni àsìkò Ọlọ́run Ọlọ́run gbalẹ̀ Yorùbá yìí fún wa o ó máa ń dùn ní Ọlọ́run ó máa ń dùn ní Ọlọ́run gbalẹ̀ Yorùbá yìí fún wa àsìkò tí yóò máa yẹ wá ọmọ Yorùbá àsìkò tí yóò máa yẹ wá òun ẹ jẹ́ ká jó ìjó yìí lásìkò tí ìjó yìí máa yẹ wá ẹ jẹ́ ká jó kó lè yẹ wá Ọlọ́run ọba ó dáa o dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí Ọlọ́run má jẹ́ kó já sí orí ìran Yorùbá o má jẹ́ kí dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ jẹ́ kí n sẹ́ẹ̀tì sí ìtumọ̀ ní sọ̀rọ̀ ṣá ní last week tí mo ṣe program yẹn kò sọ̀rọ̀ dáadáa mo bẹ̀ má bínú kò sọ̀rọ̀ dáadáa last week yẹn nínú ọ̀pọ̀ tó dé má bínú. Ẹ má bínú. Ó dàbí pé mi ò plug in kankan last week yẹn ni so kò sọ̀rọ̀ dáadáa ní last week yẹn. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí Ọlọ́run ò ní jẹ́ kó já lọ́mọ Yorùbá lórí o ẹ lọ wo bí wọ́n ṣe ń pa àwọn mẹ̀kúnnù nípakúpa ẹ lọ wo bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Benue ẹ wọ́n ṣe ń pa wọ́n nípakúpa àwọn France bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n lọ rí mineral resources kan lórí ilẹ̀ wọn mi mọ́ o alẹ́ ìjì ni o wọ́n lọ rí mineral resources kan lórí ilẹ̀ wọn lọ ṣe ń pa wọ́n nípakúpa bẹ́ẹ̀ yẹn ikú tó ń pojú bẹ́ẹ̀ ni owó ló ń pa fún ni ẹ̀yin rán mi very dark man ó ṣe analysis kan kí n fẹ́ kí fídíò pọ̀ nígbà tó ń gbé fídíò ẹ̀ mọ́ mi lọ́wọ́ ó ṣe analysis kan ó sọ gbogbo ibi tó ti ń pa wọ́n káàkiri ó wá sọ pé state tó kù báyìí ní ìsìn ó dà kó dárúkọ Lagos state àbí bí nǹkan ó dárúkọ Lagos state ó dárúkọ Ogun state ó dárúkọ Ọ̀yọ́ state Ọlọ́run ò ní jẹ́ o ẹni tí burúkú máa kàn tó máa kàn mí Ọlọ́run ò ní jẹ́ kó kàn o ẹ̀yin ọmọ mi ẹ̀ ní kúkú òjijì o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní kúkú òjijì o ṣe mọ̀ báwọn Fúlàní olórí burúkú ni wọ́n force attack lọ́ máa ń fẹ́ fún yàn ìjà òru dẹ̀ lọ́ máa ń jà wọ́n á pààyàn tó wá dẹ̀ sá lọ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ ní dá sí Tinubu bàbá Tinubu ò ní dá sí ó ń fi láìfọ àwọn ọmọ Yorùbá ó ń fi láìfọ àwọn Nàìjíríà fi ń gbá géèmù ni 2027 ló wà lọ́kàn bàbá Tinubu ò ráyè gbogbo ìtọ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ni ẹ̀rí gbẹ́gbà tó pa wọ́n níbẹ̀ ni ókè àwọn wọn lọ ti pa bàbá Tinubu kan tó máa ń sọ tó bá ti pa èèyàn báyìí nǹkan tí bàbá Tinubu máa ń sọ ní ìgbésí ayé ẹ̀ ni wípé òun condemn killing ló máa sọ ó ní èèyàn mélòó tẹ́tí wá gbọ́ tó wọ́n mú láti dọ́tọ́ ti ń pa àwọn èèyàn táwọn Fúlàní ti ń pa àwọn èèyàn pé wọ́n mú wọn pọ̀ nítorí tàbí tó ṣe fi sẹ́wọ̀n gbére kò sí Olúwatóyìn Deborah káàbọ̀ ṣe dáadáa lóde kò ṣe mo dúpẹ́ ó ní èèyàn mélòó tẹ́tí gbọ́ wípé wọ́n mú pé wọ́n pa àwọn èèyàn ó bọ́ ṣe pa wọ́n ní pakúpa ní Benue bàbá Tinubu ò sọ nǹkan kan o lọ́tọ̀ ti ìgbà tí pope new pope tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ láàárọ̀ Sunday ó dà pé wọ́n pa wọ́n ní wíìkì tó pa wọ́n yẹn Sunday ẹ̀ ìgbà tí pope tó wá sọ̀rọ̀ inú bímọ yẹn ọdún èdè kan sọ náà mi ìgbọ́ o ọ̀tà ó tó gbọ́ sọ yí pé ó kàn dẹ́n pé kí ló dé tó ṣe máa pa àwọn èèyàn ní Nàìjíríà bẹ́ẹ̀ yẹn tí pope sọ̀rọ̀ tó di pé ó di gbogbo tí gbogbo àgbáyé gbọ́ ní bàbá Tinubu ẹ̀ṣẹ̀ wá jáde even very dark man ó jáde before bàbá Tinubu kẹ́ni mọ̀ pé bàbá Tinubu ọ̀rọ̀ yín o 2027 bàbá Tinubu ò lè sọ̀rọ̀ torí pé tó bá sọ̀rọ̀ ó ti bìbí pé wọn ò ní dìbò fún òun ní 2027 ìbò tí ò ní jẹ Ọlọ́run ẹni ẹ̀rọ bá lọ ṣe máa ń sọ kíní tó Ọlọ́run ló nẹ̀ ní gbogbo wa Ọlọ́run má pa á pakúpa ẹ̀jẹ̀ tó sì mọ̀lẹ̀ tó máa mọ̀ là ní èmi ò ní kú omi ìwé ikú rẹ̀ nígbà kúrò ní kóṣù ṣòdè mi lọ́rùn ó ń du 2027. bàbá Tinubu ti láìfọ agbágbèmù ni àwa ní ká dìde ká jáde kọ́ lẹ́gàrà ni wọ́n pọ̀ fúlàní kéékèèké tá à ń ṣe yìí èyí tó ń gbé bẹ́ẹ̀ lọ́sì ń bọ̀ tá a máa fi gbalẹ̀ wa bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ní kẹ́kẹ́ ká sọwọ́pọ̀ ẹ sọwọ́pọ̀ pẹ̀lú Yorùbá Nation
ẹni tó gbọ́ kó sọ pé ẹni tí ó gbẹ́ sọ wọ́n pọ̀ ẹgbẹ́ Yorùbá Nation ká gbòmìnira wa. Àwọn Burkina Faso wọ́n ti gba òmìnira wọn báyìí nísìn, inú wọn ń dùn, wọ́n ń gbádùn nínú ìlú wọn báyìí ni. Ọmọ kékeré torí ẹ̀ pé tó lọ́gbọ́n lórí ni tí kì í ṣe àwọn bàbá fẹ́ kó wọn máa rìn bíi tí ìfìbọn èyí ti káàkiri ni fún ọmọ ohun tó ń ṣe tó ti ní dementia ti setting sí wọn lórí. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká sọ wọ́pọ̀ ká gba òmìnira ni. Ó tó ṣe kọ́ ní Benue bàbá Tinubu sọ̀rọ̀ lọ́tọ̀ ní ìgbà tí póòpù tó sọ̀rọ̀ bàbá Tinubu yẹn ṣe wá jáde wípé òun kàn dẹ́mu kí nìyẹn lóṣọ̀ nímú nǹkan pàápàá ìjọ kẹta jọ yẹn pdm Jadetan ó ti débẹ̀ Jadetan ó ti débẹ̀ ó ti lọ síbẹ̀ ó ti lọ bá ó ti jẹ́ kí ló bá yé mọ̀ kí bàbá Tinubu tó ẹ̀ṣẹ̀ wa lọ. Ìgbà tí bàbá Tinubu gangan tó lọ campaign ló lọ ṣe campaign 2027 ni ṣiṣẹ́ kó lọ kí wọn. Ó lọ́gbọ́n ṣe campaign 2027 ni ṣé láìsí nìyẹn ṣé láìsí nìyẹn ẹni tí ò ná ní wa kò rán wà ìgbà tí ò kì í ṣe pé bóyá àwọn tó kú ọkàn kò rán wà. tó ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ètè arábìnrin ti yànnàná gbogbo àwọn ìkìlọ̀ tó ti ṣe pé ikú ló ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni. Ọ̀rọ̀ yìí ó jẹ́ kó lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ àgbà Yorùbá pé kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé o kómi kó má bàa tẹ̀yìn wọ ìgbẹ́lẹ́nu. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yìí tú kalẹ̀. Drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu